bẹ́ẹ̀ ni àgbẹ̀ báyìí òun ló laró àlùkò ló lè sùn kẹ̀kẹ́lẹ̀kẹ́ ló ní ṣẹ̀ṣẹ̀ fún ìkànnì àrólé bàbá 1010 TV2 àwa la ní ìròyìn lájà àbálẹ̀ bí nǹkan bá ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbàláyé ìjọ́jú tẹ̀ fún wòwá ojú náà ní fọ́ ètí tẹ̀ fi bọ̀ ètí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè bí bójúmọ́ bá ti mọ́ báyìí pákó alápàtà kò kí ń ṣàìgbọ̀bẹ̀ ire gbogbo nílé ẹnì kọ̀ọ̀kan wa láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún tàsìkò yìí náà lágbálẹ̀ gbòde tá a tún mú wá sójú mọ́ màwọn àti tí ìgbẹ́yìn tẹ́jú olólùfẹ́ wa ebókọ mi ò yí padà nígbà kankan rí àyànfẹ́ Elédùmarè ló kọ tèmi jẹ́ ẹjá wo kókó tí ń bẹ́ẹ̀ náà ròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Yorùbá ló ní báwo lẹ́ni nígbìmọ̀ bá a bá rojọ́ àre ẹ̀bi ni wọ́n dá ni ǹjẹ́ bí ni Natasha jẹ́ ni àbójàre èmi àyànfẹ́ Elédùmarè màmá o ṣùgbọ́n tí mo mọ̀ ní pé ilé ìgbìmọ̀ asòfin l'Àbújá náà ti pàṣẹ kí Natasha kó lọ rè rọ́kúnlé fún bíi oṣù 6 gbáko lórí ẹ̀sùn tó fi kan Akpabio. A ti bọ́ sínú ìdè ńlá báyìí lẹ́yìn tá a sin bàbá tán a yóò tún sin ọmọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pariwo ọ̀rọ̀ síta lẹ́yìn tí Ṣèyí Tinubu lọ rè pín oúnjẹ nílẹ̀ Haúsá. Ìpínlẹ̀ Niger ni mo sì tún wà o ìwádìí ṣàfihàn pé ilẹ̀ẹ́lẹ̀ lásán ni àwọn akẹ́kọ̀ọ́ tí ń gba ẹ̀kọ́ nílé ìwé ní ìpínlẹ̀ Niger náà lẹ́yìn tó ti mú kí ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ kan ti fi iléèwé sílẹ̀ báyìí. Fídíò kan rèé tó ṣe àfihàn bí àṣírí àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gíga méjì tán lura wọn ní àlùbami òkú ní ìpínlẹ̀ Delta tó tú àṣírí wọn síta. Kàyéfì ló jẹ́ pẹ̀lú bí olùkọ́ ilé ẹ̀kọ́ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tìlú Ilé-Ifẹ̀ bó ṣe ṣe bẹ́ẹ̀ ṣubú lulẹ̀ lásìkò tí ìpàdé ń lọ lọ́wọ́ nínú ọgbà ilé ẹ̀kọ́ ọ̀hún tó sì tibẹ̀ di èrò ọ̀run. Lórí ẹjọ́ Ràmọ́nì tó di alápàtà èèyàn nílùú Ìlọrin ilé-ẹjọ́ májísírèètì tún ti sún ìgbẹ́jọ́ rẹ̀ síwájú báyìí làwọn ìlú bá ń kùn lórí ìgbésẹ̀ náà. Ìdàrúdàpọ̀ ní ìpínlẹ̀ Ògùn pẹ̀lú bí àwọn agbébọn bá ṣe ṣe ìkọlù ńlá sábúlé kan níbẹ̀ tí wọ́n sì ṣekú pa ènìyàn kan ní ìpínlẹ̀ náà. Ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Ẹbí Yorùbá ló ní bá a bá lẹ́ni nígbìmọ̀ bá a bá rojọ́ àre ẹ̀bi ni wọn yóò dá ni ǹjẹ́ bí ni Natasha jẹ ni àbí ààrẹ ló jẹ àyànfẹ́ Elédùmarè ò lè sọ ṣùgbọ́n tá a mọ̀ ní wípé àwọn sẹ́nítọ́ọ̀sì gbogbo ní ilé ìgbìmọ̀ asòfin l'Àbújá ni wọ́n ti pàṣẹ kí Natasha lọ rè rọ́kúnlé fún oṣù 6 gbáko lórí ẹ̀sùn tó fi kan Akpabio pé ó fẹ́ jẹ dòdò òun. Ó ti tó bí ọjọ́ mélòó kan tí ìròyìn náà ti ń jà rìnrìn káàkiri orí ayélujára tá a sì yé mu wá sójú mọ́ báwọn náà àti tí ìgbẹ́yìn tẹ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 ní ibi tá a ti ń sọ mímọ̀ pa bí Natasha Akpoti-Ndugan ẹni tó ń ṣe ojú ẹkùn àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi bí ó ṣe ti fi ẹ̀sùn kan ẹni tó jẹ́ senate president nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá Godwin Akpabio wípé níṣe ni ó ń dún kòkò mọ́ òun tó sì ń fi ara ní òun ní ilé ìgbìmọ̀ asòfin látàrí wípé òun kò fi àyè sílẹ̀ kó jẹ dòdò òun ni ó fa gbogbo ìgbésẹ̀ ètí Godwin Akpabio tó ń ṣe yìí. Natasha sọ eléyìí di mímọ̀ ní orí móhùnmáwòrán Arise TV níbi ọ̀sẹ̀ tá a lò sẹ́yìn nínú ètí àwọn sẹ́nítọ́ọ̀sì tó kù ní ilé ìgbìmọ̀ asòfin tó bu ẹnu àtẹ́lu àfisùn àti àfikàn náà nínú ètí wọn ṣe ní àlàyé pé kó gbégbá ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ ètò tó mú kí Natasha Akpoti kó tún gbìyànjú láti kọ petition èyàn ìwé ẹ̀sùn sí Godwin Akpabio lẹ́sẹ̀ níbi ọjọ́ mélòó kan sẹ́yìn báyìí nílò tó sì gbé kalẹ̀ níwájú ilé ìgbìmọ̀ àwọn asòfin àgbà ní olúlulẹ̀ tí ń ṣe Àbújá ṣùgbọ́n sí ìyàlẹ́nu àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní í ṣe ni àwọn ìgbìmọ̀ Senate Committee on Ethics and Public Petitions ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ kéde wípé kí Natasha Akpoti kí ó máa lọ rèé rọ́kúnlé fún odidi oṣù 6 gbáko kí àwọn tó padà gbé wọlé gẹ́gẹ́ bí sẹ́nítọ̀ ní ilé ìgbìmọ̀ asòfin àgbà ní Àbújá wọ́n kéde yìí lánàá nígbà tí wọ́n kọ ọ̀rọ̀ jáde láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ alága fún ìgbìmọ̀ náà ìyún sẹ́nítọ̀ Neda
Imaseun ó ní ó ṣe àlàyé wípé ìgbésẹ̀ tí Natasha gbé ọ̀hún ó ní ó dẹ́ ìdójútì fáwọn tán jẹ́ sẹ́nítọ̀ nílé ìgbìmọ̀ asòfin àgbà tó sì ba ìjọmọlúàbí àwọn jẹ́ lórí bó ṣe lọ rèé kéde ọ̀rọ̀ náà síta gbangba léyìí tí wọ́n sì ṣe ní àlàyé pé kò bójúmu tó pẹ̀lú ìgbésẹ̀ tí Natasha èyí tí ó gbé yìí ó ní fún ìdí èyí àwọn rọ ilé ìgbìmọ̀ asòfin àgbà láti fi ojú wo ọ̀rọ̀ náà dáadáa kí wọ́n sì ṣe bẹ́ẹ̀ fún Natasha ní kí wọ́n fún Natasha ní kó lọ rèé lọ́kúnlé fún odidi oṣù 6 gbáko láì gba owó oṣù tàbí aláwí àti àwọn nǹkan míì tó lẹ́tọ̀ọ́ sí gẹ́gẹ́ bí sẹ́nítọ̀. Bẹ́ẹ̀ náà pàṣẹ wípé kí gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n wà pẹ̀lú rẹ̀ àti gbogbo tó jẹ́ ti ilé ìgbìmọ̀ asòfin àgbà ọ̀hún kó kalẹ̀ fún kíláàkì ní àná òde yìí. ó ní ìgbésẹ̀ náà sì ti bẹ̀rẹ̀ tí ń ṣe ọjọ́ 6 oṣù kẹta ọdún tí a wà yìí. àmọ́ ṣá o níṣe ni Natasha òun náà fohùn léde kó tó di wípé ó kù nínú ilé ìgbìmọ̀ asòfin náà níbi tó ti sọ nímọ̀ wípé ìrẹ́jẹ àti ọ̀nà tẹ́ gbọ́nà mi gbà yìí ẹ̀ lè mú jẹ gbé o nígbà tí wọ́n sì sín jáde ní ilé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá. a ṣàfihàn fídíò rẹ̀ láìpẹ́ yìí. This injustice will not be sustained. The pursuit for justice. Prayer 1. Yes. That the Senate do suspend Senator Natasha Akpotiuduaghan for 6 months for a total violation of the Senate Standing Rules 2023 as amended for bringing the presiding officer and the entire Nigerian Senate in general to a public opprobrium. Those in support of prayer 1 say aye. Aye. Those against say nay. I put the question. Those in support of prayer 1 say aye. Aye. Those against say nay. The ayes have it. How do you amend a prayer that is unanimous? Prayer 2, that for the Senate to consider lifting this suspension or reducing the tenure of the suspension, Senator Natasha Akpotiuduaghan shall submit a written apology to the Senate before any reconsideration by the Nigerian Senate. Those in support of prayer 2 say aye. Those against say nay. I don't think Senator Abaribe, as a landlord of the Senate, I don't think they heard what I read. So let me just repeat for clarity that for the Senate to consider lifting the suspension or reducing the tenure of the suspension, Senator Natasha Akpotiuduaghan shall submit a written apology to the Senate before the reconsideration by the Senate. Those in support of prayer 2 say aye. Aye. Those against say nay. a ti bọ́ sínú ìdè ńlá báyìí lẹ́yìn tá a sin bàbá tán a yóò tún bẹ̀rẹ̀ sí ní sin ọmọ. àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pariwo síta lórí ìgbésẹ̀ tí Ṣèyí Tinubu gbé pẹ̀lú bó ṣe lọ rí ń pín oúnjẹ ààwẹ̀ fáwọn Haúsá ní ìpínlẹ̀ Niger. gẹ́gẹ́ bí a ṣe ń rí fọ́nrán náà tó ń jà rìnrìn káàkiri orí ayélujára níbi tá a ti rí ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ń ṣe Ṣèyí Tinubu bó ṣe ṣe àbẹ̀wò sí Minna tí ń ṣe ìpínlẹ̀ Niger ní ọjọ́ 5 oṣù kẹta ọdún tá a wà yìí níbi tí wọ́n ní ó ti pín ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ yanturu fáwọn aláwẹ̀ tán jẹ́ ọ̀dọ́langba ní inú ìlú Minna yìí nígbà tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n kóró ojú sí ìgbésẹ̀ náà tí wọ́n sì ṣe ní àlàyé lórí ayélujára nígbà tí arákùnrin kan etí orúkọ rẹ̀ jẹ́ Muhammed Alhaji Sani tó ṣe àlàyé ọ̀rọ̀ nípa ìgbésẹ̀ tí Ṣèyí Tinubu tó gbé ọ̀hún. ó ṣe ní àlàyé pé tá a bá bi Ṣèyí Tinubu léèrè pé kí ni pàtàkì àti pàtó ohun tó mú tó fi lọ gbé ìgbésẹ̀ náà ní ilẹ̀ Haúsá ẹ rí i pé kò ní rí nǹkan kan sọ ju wípé àwọn kan fẹ́ ṣe àánú àwọn èèyàn ni. olóyè ọ̀hún lẹ́nu pé ìgbà wo ni Ṣèyí Tinubu di mùsùlùmí tó ń pín oúnjẹ àwẹ̀ fáwọn ènìyàn ní ìpínlẹ̀ ọ̀hún. ó tún tẹ̀síwájú wípé gbogbo ìgbésẹ̀ tí
wọ́n ń gbé yìí láti fi ra ojú re fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí wọ́n lè dìbò fún lọ́dún 2027 ó ní ìgbésẹ̀ tó ń gbé àti èròǹgbà ọkàn tiẹ̀ náà láti di gómìnà ní ìpínlẹ̀ Èkó kí ó lè rí àtìlẹ́yìn àwọn ènìyàn nígbà tí ó tún tẹ̀síwájú wípé Ṣèyí Tinubu yìí kò mọ tó kàn bẹ́ẹ̀ ni wọn ò mọ tó tọ́ ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ó ní wọ́n ń dà ṣe bá a ṣe sin bàbá títí tó fi di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ṣé bẹ́ẹ̀ náà látún bẹ̀rẹ̀ sí ní sin ọmọ ni oríṣiríṣi ọ̀rọ̀ ló mọ̀ tí ń jáde báyìí níbi tí ẹlòmíín tó ti sọ di mímọ̀ wípé ìyún Ọlá King tó ti ṣe àlàyé ọ̀rọ̀ wípé kò sí tó ti ṣe àlàyé ọ̀rọ̀ wípé kì í ṣe oúnjẹ ìsinu àbí ìgbà ààwẹ̀ òun ló tọ́ àtúntò yẹ láti ṣe fún àwọn ènìyàn ìpínlẹ̀ ọ̀hún ó ní bí kì í ṣe wípé láti bí oṣù mélòó kan ó ní kò ti sí iná mọ̀nàmọ́ná ní ìpínlẹ̀ Niger ó ní kò rí nǹkan kan ṣe sí eléyìí ètò ọrọ̀ ajé tó dẹnu kodò wọn ò rí nǹkan kan ṣe sí bẹ́ẹ̀ ni àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n ti kúrò ní ilé ìwé tán ó ní wọn ò rí ohunkóhun ṣe sí ó ní ó dùn ún jọjọ pé àwọn ènìyàn tí wọ́n kí Ṣèyí Tinubu káàbọ̀ lẹ́yìn àsìkò tó dé sí ìlú Minna náà ó ní wọn kò ní ìròrí tó kúnná àti làákàyè tó pé dáadáa ó ní ṣó yẹ kí wọ́n tiẹ̀ kọjú kan bójú re wo ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sọ orílẹ̀-èdè Nàìjíríà di ibi tí a bára wa yìí ó ní ṣùgbọ́n ebi ọ̀pàgbàfọ́ mẹ́kẹ́ tó ti pa wọ́n náà kò ní jẹ́ kí wọ́n lè dánú rò láti lè lé Ṣèyí Tinubu kúrò ní àkàtà wọn lásìkò ọ̀hún ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ó ní ìròyìn ti Ṣèyí Tinubu yìí lórí ìgbésẹ̀ tí wọ́n sọ pé ó ń gbé láti fi ra ojú re àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ́dọ̀ rẹ̀ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó tún lè gun orí àléfà fún sáà kejì àti ìgbésẹ̀ tara rẹ̀ láti di gómìnà ní ìpínlẹ̀ Èkó. Sorry, please. Ìpínlẹ̀ Niger yẹn náà la sì wà lọ́wọ́lọ́wọ́ báyìí níṣe ni ìwádìí ti ṣàfihàn pé ilẹ̀ẹ́lẹ̀ lásán ni àwọn akẹ́kọ̀ọ́ tí ń gbẹ̀kọ́ nílé ìwé ní ìpínlẹ̀ Niger ilé ẹ̀kọ́ kan tí wọ́n pè ní Numbakoro Primary School ní ìjọba ìbílẹ̀ Suleja tí ń ṣe ìpínlẹ̀ Niger ó ní ìwádìí ti fi ṣàfihàn pé ó ti lé ní ọdún 7 sẹ́yìn báyìí táwọn akẹ́kọ̀ọ́ nu ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ náà tí wọn kò ti ní àga ìjókòó tó ṣe pé ilẹ̀ẹ́lẹ̀ pẹrẹsẹ báyìí ó ní wọ́n jókòó sí láti gba ètò ẹ̀kọ́ wọn ní gbogbo ìgbà tán bá ti lọ sí ilé ẹ̀kọ́ ọ̀hún wọ́n ṣe àfihàn pé ilé ẹ̀kọ́ náà ó ní kò ní òrùlé bí ti ń wù kó mọ bẹ́ẹ̀ ni ó ti di ògiri àlàpà tó ṣeé ṣe kówó lónìí kówó lọ́la àbí ní ọjọ́ míì tí wọn kò ro kan nínú ìtẹ́mi àwọn akẹ́kọ̀ọ́ ń bẹ nínú ewu látàrí bí ilé ẹ̀kọ́ ọ̀hún ṣe di ògiri àlàpà kò sí fèrèsé bẹ́ẹ̀ ni kò sí ilẹ̀kùn níbẹ̀ àti oríṣiríṣi àwọn nǹkan míì ètò ti sọ di ilé akúrẹ̀tẹ̀ gẹ́gẹ́ bí ilé ẹ̀kọ́ wọn sọ di mọ̀ wípé wọ́n ti ké sí ìjọba ìpínlẹ̀ Niger lákàkà ìmọye ìgbà ṣùgbọ́n tí wọn kò rí ohunkóhun ṣe sí ọ̀rọ̀ náà nínú ìtàn sì ní àwọn akẹ́kọ̀ọ́ tó bá tún fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ níṣe ni wọ́n wọ inú igbó lọ tó sì léwu fún ẹ̀mí ara wọn àkọsílẹ̀ àjọ UNICEF tọdún 2023 ó ń ṣe àfihàn wípé irú ìṣẹ̀lẹ̀ báyìí ó ti pọ̀ jùlọ ní ìpínlẹ̀ Niger ìtàn ni àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ èyí tí ìdá wọn jẹ́ 40% ó ní wọ́n ti fi ilé ẹ̀kọ́ sílẹ̀ láàrin ọdún 2023 sí àsìkò tí a wà yìí nígbà tí wọ́n sì tún ṣe ní àlẹ́ pé lọ́dún 2022 àjọ Nsubaibu tí ń ṣe àjọ tó mójútó ètò ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti gíga ní ìpínlẹ̀ Niger ti ìpínlẹ̀ Niger ọ̀hún náà ṣe àlàyé pé àwọn akẹ́kọ̀ọ́ èyí tí òǹkà wọn ti jẹ́ 700,000 ó ní wọ́n ti kúrò ní ilé ìwé báyìí látàrí pé kò sí ohun ìmáyégbádùn àti tó lè mú ètò ẹ̀kọ́ ní ìkorò fún wọn tó sì mú wọn kí àwọn òbí wọn ti kó wọn kúrò ní ilé ẹ̀kọ́ ètò wọn ni ó tẹ́ àwọn lọ́rùn kí wọ́n lọ rè máa dáko àbí wá nǹkan míì ṣe láwo ní ìpínlẹ̀ Niger wọ́n ti wá ké sí ìjọba ìpínlẹ̀ náà àti ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Suleja wípé ẹ foríkorí ẹ fikùnlukùn àwọn akẹ́kọ̀ọ́ wọn ti sápò lẹ́ẹ̀kọ́ tán o ẹ jáwójútùú sí irú ìgbésẹ̀ yìí kí àwọn akẹ́kọ̀ọ́ náà tí wọ́n ti kúrò ní ilé ẹ̀kọ́ ká má bàa di wàhálà sáwùjọ wa.
fídíò kan rèé tó ṣe àfihàn bí tó sì tú àṣírí àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gíga méjì tán lu ara wọn nílùkulù ní ìpínlẹ̀ Delta. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àfihàn fídíò ọ̀hún lójú òpó ayélujára Facebook tí Nkeru Udo Ogosi, èyí tó ṣe ní àlàyé pé olùkọ́ méjì ti ilé ẹ̀kọ́ Hebrew College Àgbáà tó wà ní Ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Delta ó ní wọ́n rí ní ibi tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ kó ẹ̀ṣẹ́ bora wọn tó sì ń lura wọn bí àwọn ọmọ gáràjì. Ọ̀rọ̀ ọ̀hún ló gba ọkàn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó sì ṣe wọ́n ní kàyéfì pé nígbà tí ẹ̀yin tẹ́ jẹ́ olùkọ́ tẹ́ ń ṣe báyìí nílé ẹ̀kọ́ lójú àwọn akẹ́kọ̀ọ́ yín, kí ni ètò ẹ̀kọ́ tẹ́ wá ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ gan-an? Ó ní àwọn ló yẹ kí wọ́n jẹ́ aṣáájú rere àti àwòkọ́ṣe fún àwọn akẹ́kọ̀ọ́ tó kù èyí tí wọ́n ń kọ́ ní ilé ẹ̀kọ́ náà. Ó ní nígbà táwọn gangan fúnra wọn táwọn ń fi ara wọn wọ́lẹ̀ tó sì ń kó ẹ̀ṣẹ́ bora wọn níta gbangba bíi kúkú bíi yíyè, nílò tí àwọn ènìyàn tún gbìyànjú láti là wọ́n lásìkò tí wọ́n ń jà náà, ṣùgbọ́n gbogbo ẹ̀ ó já sí pàbó ni. A ṣàfihàn fídíò rẹ̀ fún yín tẹ́yìn náà fojú ìwòye tiyín tẹ́ fi hàn nínú ilé ẹ̀kọ́ táwọn akẹ́kọ̀ọ́ méjì tí àwọn olùkọ́ méjì tẹ́ ti ń kó ẹ̀ṣẹ́ bo ara wọn mọ́lẹ̀. Ẹ káàbọ̀ padà. Kàyéfì ló jẹ́ pẹ̀lú bí olùkọ́ ilé ẹ̀kọ́ gíga Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tìlú Ilé-Ifẹ̀ kan bó ṣe bẹ́ẹ̀ ṣubú lulẹ̀ lásìkò tí wọ́n ń ṣe ìpàdé lọ́wọ́ tó sì tibẹ̀ jáde láyé. Olùkọ́ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Yunifásítì OAU ti ìlú Ilé-Ifẹ̀ yàn ọ̀jọ̀gbọ́n àgbà Jimoh Ọlánìpẹ̀kun olómà ti dágbére fáyé báyìí lẹ́ni tí wọ́n ṣe ní àlàyé pé lásìkò tí ìpàdé ń lọ lọ́wọ́ ní ọgbà ilé ẹ̀kọ́ ọ̀hún lágbọn ẹ̀ka ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ gíga náà ó ní ó ṣe bẹ́ẹ̀ ṣubú lulẹ̀ lásìkò náà tí wọ́n sì gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn tí ń bẹ nínú ọgbà ilé ẹ̀kọ́ náà, ṣùgbọ́n tí ilé ìwòsàn bẹ̀ tí wọ́n gbé lọ sí ti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Teaching Hospital tí ń bẹ ní ìlú Ilé-Ifẹ̀ bákan náà, níbi tí dókítà tó wà ń bẹ̀ tó ti kéde rẹ̀ pé ó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé. Ẹni tó jẹ́ alukoro fún ilé ìwé gíga ọ̀hún Abíọ́dún Ọlárẹ̀wájú ló fi ìròyìn náà lóde tó sì fi ìdí rẹ̀ múlẹ̀ wípé olùkọ́ àgbà náà tó jẹ́ ọ̀jọ̀gbọ́n àgbà kò ṣàìsàn bẹ́ẹ̀ ni kò sàárẹ̀, níṣe ni ó ń ṣe ìpàdé lọ́wọ́ kó tó di wípé ṣe bẹ́ẹ̀ wó lulẹ̀ ní ọjọ́ karùn-ún ìyún ọjọ́ Wednesday oṣù táwà nínú rẹ̀ yìí. Ẹni tó jẹ́ gíwá ní ilé ẹ̀kọ́ ọ̀hún ọ̀jọ̀gbọ́n Adébáyọ̀ Bámirẹ́ ó ti ránṣẹ́ ìbánikẹ́dùn sáwọn mọ̀lẹ́bí àti ará tó fi mọ́ ojúlùmọ̀ àti ẹ̀ka ẹ̀kọ́ olùkọ́ àgbà náà àti iléèwé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Yunifásítì lápapọ̀ pé a kú aráfẹ́rakù. Ó sì ṣe náà rẹ̀ pé ikú ọ̀jọ̀gbọ́n náà ló máa dùn àwọn jọjọ torí pé ọ̀jọ̀gbọ́n ọ̀hún ló gbọ́n fífẹ́ táwọn kò sì ro kan kúrò láàrin ogún ọdún sí àsìkò yìí, ṣùgbọ́n báwọn ní òjijì pẹ̀lú bó ṣe bẹ́ẹ̀ dágbére fáyé láìsàìsàn tẹ́lẹ̀ rí. Lórí ẹjọ́ Ràmọ́nì tó di alápatà ènìyàn nílùú Ìlọrin náà látún wá fìkàlẹ̀ sí báyìí. Ilé-ẹjọ́ májísírèètì tó ti ṣe bẹ́ẹ̀ sún ìgbẹ́jọ́ rẹ̀ síwájú làwọn ìlú bá ń ṣe bẹ́ẹ̀ ń kùn wípé ó ti ń lọ́wọ́ kan nínú báyìí o. Ilé-ẹjọ́ májísírèètì tó fìkàlẹ̀ sílùú Ìlọrin ló ti sún ìgbẹ́jọ́ Abdulrahman Mohad Bello ìyún àti àwọn ọ̀daràn mẹ́rin míì tí wọ́n jọ jẹ́ akẹgbẹ́ nínú iṣẹ́ láabi tán ṣekú pa ọmọ akẹ́kọ̀ọ́ onípele tó gbẹ̀yìn ní ilé ẹ̀kọ́ gíga ti Kwara yún Lawal Afusọ Yétúndé, èyí tí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe kú pa ní ìpakúpa látàrí pé wọ́n fẹ́ fi ṣe ètùtù ọ̀rọ̀ nílùú Ìlọrin. Gẹ́gẹ́ bí a sì ti mú ìròyìn náà wá ṣáájú wípé wọ́n ti kọ́kọ́ gbé lọ sí ilé ẹjọ́ tẹ́lẹ̀ nínú èyí tí ilé ẹjọ́ sún ìgbẹ́jọ́ rẹ̀ sí àná òde yìí tí ń ṣe ọjọ́ kẹfà nínú oṣù kẹta ọdún tí a wà yìí, bó tilẹ̀ jẹ́ wípé ẹni tó jẹ́ aṣojú fún mínísírì fétò ìdájọ́ ní ìpínlẹ̀ Kwara
Hadiza Zakare ó ṣe ní àlàyé pé àwọn yóò gbé Ramoni lọ sí ilé ẹjọ́ gíga ní ìlú Ìlọrin níbi tí ìgbẹ́jọ́ rẹ̀ yóò tún ti máa tẹ̀ síwájú. Bákan náà ni agbẹjọ́rò fún mọ̀lẹ́bí olóògbé Hussein Fọlọ́runṣọ ó náà fi ọwọ́ mẹ́wàá sọ̀yà tó sì sọ dímọ̀ pé àwọn ṣe àtìlẹ́yìn fún ìgbésẹ̀ tí ilé ẹjọ́ májísírèètì náà tí wọ́n fẹ́ gbé láti gbé Ramoni lọ sí ilé ẹjọ́ gíga láti tẹ̀síwájú nínú ètò ìgbẹ́jọ́ ọ̀hún. ṣùgbọ́n níṣe ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ti ń kọminú lórí ọ̀rọ̀ náà pé kí ló dé tí wọ́n sún ìgbẹ́jọ́ rẹ̀ síwájú ní gbogbo ìgbà tí wọn kò dájọ́ bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ fún un lásìkò. bẹ́ẹ̀ ni Hussein Fọlọ́runṣọ agbẹjọ́rò fún olóògbé ọ̀hún ló ṣe ní àlàyé pé àwọn ò fẹ́ nǹkan míì ju ìdájọ́ òdodo lórí ikú Afusọ tí Ramoni tó pa ní ìpakúpa yìí lọ. bẹ́ẹ̀ làwọn sì dúró lórí ọ̀rọ̀ náà nígbà tí adájọ́ Sanusi Mohammed tó ṣe bẹ́ẹ̀ sọdúnmọ́ wípé kí wọ́n lọ rèé fi Ramoni àti àwọn ẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ jẹ́ alápatà ènìyàn sí ọgbà ẹ̀wọ̀n tán wà tẹ́lẹ̀ èyún Òkèkúrá tó wà ní ìlú Ìlọrin kí wọ́n fi wọ́n sọ́gbà ẹ̀wọ̀n náà ó sì sún ìgbẹ́jọ́ rẹ̀ sí 20 oṣù kẹta ọdún tí a wà yìí. Ìdàrúdàpọ̀ ní ìpínlẹ̀ Ògùn pẹ̀lú bí àwọn agbébọn ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù ńlá sábúlé kan níbẹ̀ èyí tí wọ́n fi gbẹ̀mí ẹnìkan ní ìlú ọ̀hún. Lábúlé Òsúkè Ọ̀tà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Saheed Jinadu ẹ̀yún Ṣóbóyèdé gẹ́gẹ́ bí àlàyé tí arákùnrin tó jẹ́ Olúsọjí Jinadu tí ń ṣe bàbá Saheed ọ̀hún èyí tó ṣe fáwọn iléeṣẹ́ ọlọ́pàá. wọ́n sọ dímọ̀ wípé ó wá láti mọ́sálásí Ìjù Òsúkè ní Ọ̀tà yìí ó sì ṣe ní àlàyé pé àwọn agbébọn èyí tí wọ́n ní arákùnrin tí orúkọ rẹ̀ jẹ́ Elijah òun ló ṣáájú fún wọn ó ní wọ́n bẹ̀rẹ̀ sí ní yin ìbọn ní ibi tí àwọn mùsùlùmí tó ti ń gba àdúrà nínú ìlú náà tó ń yìnbọn náà ní takuntakun ju bí ó ṣe tó àti bí ó ṣe yẹ lọ. ọ̀tá ìbọn ọ̀hún ó ní wọ́n ní ó ṣekú pa Saheed Jinadu Ṣóbóyèdé èyí tí ó fi sọ àwọn ẹbí rẹ̀ sínú ìbànújẹ́ ayérayé. Ọmọlọ́lá Odùtọ́lá alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ó korojú sí irú ìwà burúkú táwọn ènìyàn náà wù nínú ètò ìṣẹ̀dálàyé pé àwọn agbófinró ṣe àbẹ̀wò síbẹ̀ nígbà tí wọ́n rí oríṣiríṣi àkàkà ìmọye ọta ìbọn ti AK-47 nílẹ̀ẹ́lẹ̀ tó ń ṣe àfihàn pé lóòótọ́ àti lódodo àwọn oníṣẹ́ láabi agbébọn ọ̀hún náà ya wọ agbègbè náà nígbà tó sì tẹ̀síwájú pé àwọn tí ń ṣe ìwádìí láti ṣe àwárí àwọn oníṣẹ́ láabi ọ̀hún tí wọ́n sì fojú wọn hàn dé láìpẹ́ yìí. ó dáa kì í dùn kó pọ̀ ṣókí òun náà ni ọbẹ̀ oge. adúpẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa tẹ́ ń ṣàtìlẹ́yìn fún wa lórí ìkànnì yìí ní gbogbogbà àti gbogbo àsìkò pé ẹ kú ìfẹ́ o gbogbogbà Elédùmarè yóò máa fìfẹ́ hàn sẹ́nì kọ̀ọ̀kan wa. àwa lánàá ẹ̀yin la bá àwa lónìí ẹ̀yin náà mo bá tó bá tó dọ̀la èmi ní wà ẹ̀yin náà ní sì bá láṣẹ lọ́wọ́ Elédùmarè lópin ìgbà tẹ́ ti sọ pé sùn yín kò ní sọ̀rọ̀ náà láti máa fún yín ní àwọn àjá àbálẹ̀ ìròyìn tí kò lẹ́jà bákan náà. ó kọ́ mi ò ní yí padà títí dìgbà tá a tún padà máa pàdé àyànfẹ́ Elédùmarè òun lèmi jẹ́ ó dàbọ̀ àpò ojúmọ́ lẹ́ẹ̀kan sí i.